àwọn àgbà bọ̀ wọ́n lágbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ eléyìí gan ìmà ni àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ilẹ̀ Yorùbá nínú All Progressives Congress Southwest Zonal Executive iná máa ṣe lórí rògbòdìyàn òṣèlú àti ìjà èdè àìyedè tó fẹ́ ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé wọ́n ti ṣe ìpàdé o pẹ̀lú àwọn méjì tó ń jà sí tíkẹ́ẹ̀tì gómìnà lọ́yọ̀ọ́ sẹ́nitọ̀ Sharafadeen Ali àti olóyè Adébáyọ̀ Adélabú tí àwọn èèyàn mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì. ẹ̀rọ náà ti rí i pé ní oṣù díẹ̀ sẹ́yìn ìní ẹgbẹ́ òṣèlú APC náà ṣètò ìdìbò abẹ́lé fún àwọn olùdíje tó nífẹ̀ẹ́ láti du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún tó ń bọ̀ tó sì jẹ́ pé àwọn méjì tí orúkọ wọn tí ó lágbára jù àwọn náà ni sẹ́nitọ̀ Sharafadeen Ali tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá àti Adébáyọ̀ Adélabú tọ́pọ̀ èèyàn mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì tóun ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ iná àti ohun àmúṣagbára lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n nígbà tí wọ́n ṣètò ìdìbò náà sẹ́nitọ̀ Sharafadeen Ali táwọn àgbẹ̀ ẹgbẹ́ tí wọ́n ti kọ́kọ́ làwọn fóun tẹ̀lú òun nọ́mbà ni ó jáwé olúborí ṣùgbọ́n tó jẹ́ pé Adébáyọ̀ Adélabú ó fẹ̀sùn kan àwọn tó ṣàkóso ètò ìdìbò náà wípé màgòmágó wà níbẹ̀ àti pé dàsìkò tí à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ẹgbẹ́ òṣèlú APC lókè wọn ti kéde ẹni tí ó jáwé olúborí nínú ètò ìdìbò náà àti wípé wọ́n kàn ń parọ́ ni pé ẹnìkan ló jáwé olúborí lásìkò ètò ìdìbò ọ̀hún. ṣá o ní báyìí níṣe ni ọ̀rọ̀ yìí ló ti ń pín ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń pín wọn sí méjì tó sì fẹ́ máa dá ọ̀tá àti ìkùnsínú ńlá sílẹ̀ láàrin wọn. ṣùgbọ́n ní báyìí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ilẹ̀ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí o wọ́n sì ti ṣàbẹ̀wò sí ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrósùn ní ọ̀sẹ̀ tó kọjá. níṣe ni wọ́n gba ilé Adébáyọ̀ Adélabú lọ láti bá a ṣe ìpàdé bẹ́ẹ̀ ni wọ́n farabalẹ̀ láti gbọ́ ẹ̀dùn ọkàn ẹ̀ àti gbogbo àwọn àwíjàre tó ní lórí ètò ìdìbò abẹ́lé tó kọjá náà tí wọ́n sì pàrọwà sí pé kó jọ kó jèbù rẹ̀ kó gbà fọlọ́run kó gba kádàrá wípé sẹ́nitọ̀ Sharafadeen Ali ní olùdíje àwọn tó sì bẹ̀ pé kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkùnrin náà àtàwọn àgbà ẹgbẹ́ láti jọ ṣiṣẹ́ pọ̀ káwọn lè gbàjọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀. lẹ́yìn eléyìí ní làwọn àgbààgbà náà tí Abdulateef Ibírọ̀gbà tó ṣíwájú wọn ni wọ́n tún lọ ṣàbẹ̀wò sí sẹ́nitọ̀ Sharafadeen Ali bẹ́ẹ̀ ni wọ́n fi yé pé àwọn ti gbà gẹ́gẹ́ bí olùdíje àwọn ti fòǹtẹ̀lú ṣùgbọ́n àwọn gbà òun náà níyànjú pé kó náà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn tọ́jọ́ díje du ipò tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́.